adúpẹ́ fún Ọlọ́run àfihàn fún àdúrà Muhammad. Orúkọ mi ni Abubakar Alao Magaji lórúkọ mi tí mo ń jẹ́ officially. Orúkọ mi ní Markaz níjọ́ tí mo wọ Markaz orúkọ mi Abubakar Abdulgani Magaji. Tó tàbá wọ Markaz orúkọ bàbá wa dùn gbọdọ̀ reflect. So àmọ́ bí n kò mo ti lọ sí primary school mo lọ secondary school. So Abubakar Alao Magaji yẹn òun ni mo ń jẹ́ bọ̀ láti lẹ̀. So ìgbà tí mo tún máa continue àwọn documents mi tó wà lórí birth certificate mi mo jẹ́ fi máa lò ní Abubakar Alao Magaji. Orúkọ mi yẹn. So ní Markaz kí n tún ṣe àlàyé níwọ̀nba wọ́n mọ̀ mí ní apá tíra ní Markaz nítorí pé bàbá Sheikh Adam ọlọ́ba àtẹ wọn ẹnu àbáríkà wọn ọ̀run ní iṣẹ́ kan ní ìgbà táwọn sọ tálíkà dàbí ṣe ẹnu àbáríkà wọn lọ́wọ́ fi pè mí ní apá tíra torí pé a ní family house number 7 apá tíra street lẹ́kọ̀ọ́ sọ́dẹ̀ mọ bàbá mi tọ́wà ń bẹ̀ bàbá Sheikh Adam mọ̀ dáadáa so nígbà tí wọ́n wà ní kí n níṣẹ́ ìdíẹ̀ so tẹ́ni kan wá fi máa sọ pé sọ́mọ̀ ní bàbá ní à ṣe ìwọ ló fẹ́ júwèé fún mi àwọn tó ń apá tíra ní bàbá báyìí látọ̀dún náà lápá tíra fi mo ti mọ̀ mi lórí ní Markaz so nínú Markaz gbogbo ayé mọ̀ mi ní apá tíra orúkọ mi gbogbo ní Abubakar Alao Magaji. Mashallah. Ọlọ́run bá aṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà àti àlùbáríkà inshallah. Àmín. Náà ẹ ṣeun bàbá gẹ́gẹ́ bíi PA bàbá Amador Markaz. Bẹ́ẹ̀ ni èmi náà ní PA mo gbàgbé láti inú mo wò pé mo ti ń lo àsìkò ni láàánú Ọlọ́run ní àánú Ọlọ́run èmi náà ní bàbá wa Sheikh Amador Markaz bàbá Lágége èmi náà ni wọ́n fi ṣe PA wọn láti ó kéré sẹ́yìn láti bíi 15 years láti ní mi officially as PA. Tọ́lọ́run dẹ̀ ní pé kí n máa wà lábẹ́ ìbẹ̀rẹ̀ làwọn ká máa ṣiṣẹ́ ní Markaz lágbára Ọlọ́run. Alhamdulillah. Náà ẹ ṣeun bàbá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ inshallah. Nínú ẹ̀yin àgbàlagbà tí à ń wò ránṣẹ́ ní Markaz náà ni ògbà tá bá ti ń rí pẹ̀lú bàbá Amador Markaz inú wa máa ń dùn. Àgbàkà àwọn àgbàlagbà náà ni ìyọ́nú Ọlọ́run máa fi mọ́ Ọlọ́run kádàrá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni alhamdulillah. Náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lórí tí ó tọ́lọ́run kádàrá tó ṣẹlẹ̀ sí bàbá Amador Markaz tó jẹ́ nǹkan tí ó gba omi lójú ọ̀pọ̀lọpọ̀ wa pápá jùlọ àwọn ọmọ àfẹnubí yìí tá sì máa ń bẹ ẹni máa ń pera mi lára ń pé ọmọ àfarabí mo jẹ́ torí ẹni tọ́lọ́run bá ní èèyàn jẹ́ ọmọ ilé kéwù bẹ̀ tí wọ́n bá pèrè lọ́mọ àfarabí tó rárá nìyẹn lò tí wọ́n fi kọ́ ẹni tó kọ́yàn kéwù so ló fà á tẹ́mi sí máa ń pera mi ní ọmọ àfarabí Markaz pẹ̀lú ibi tí mo ti bára mi yìí náà mo mọ àìmọye ọ̀nà làwọn èèyàn máa ń gbà máa fẹ́ sọ̀rọ̀ tí ò dá nípa bẹ̀yẹn mo sì máa ń gbàràtà tó pọ̀ gan táwọn tó ń gbọ́rọ̀ ibà padà gbọ́ ọmọ tó ń sọ ní mọ́sáàsì wa oríṣiríṣi làjọ máa ń fà ń bẹ̀ lọ́dọ̀ àwọn tí nǹkan òye tí máa ń fi nǹkan yé wọn dáadáa so nígbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ ṣẹlẹ̀ tọ́lọ́run ò ní kí ẹnìkan tẹ̀ ronú gbogbo ní tó ń ṣẹlẹ̀ ń gbà yẹn bó ṣe ṣẹlẹ̀ yàtọ̀ sí bọ́lọ̀ ṣe máa fún bàbá alálàáfíà ló jẹ gbogbo alógún gbà náà so tọ́lọ́run dẹ̀ wá padà ṣe alhamdulillah gbogbo ibi tó bá kù sí kọ́lọ́run bá ṣe gbogbo ìdílé biiznillah ta'ala ẹ ṣeun gan wa náà ètò wa ṣe kókó tí mo fi pè yín báyìí ní lórí ọ̀rọ̀ àdó tí ó tọwọ́ bàbá mufti tó ṣẹlẹ̀ nígbà tí ó ṣẹlẹ̀ sí bàbá ní òde wọn dẹ̀ nígbàgbọ́ pé ní pa wọn ilẹ̀ súnmọ́ wọn jù bàbá dẹ̀ tún wá dárúkọ nínú àwọn ẹlẹ́rìí wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ fún gbogbo ayé ń jò ní láti lè mọ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ lèmi fi sọ pé bàbá pẹ̀lú gọ́ọ̀lọ́ ìmí á pè yín kí ẹ tún bá ń fi kún tó ti wà nílẹ̀ tí mo ti sọ sáyé tẹ́lẹ̀ tí wọ́n ti gbọ́ tó jẹ́ òdodo ọbẹ̀ ẹ tún bá ń fi kún tí wọ́n bá gbé láti asílá láti bẹ̀rẹ̀ láti bí òde títí dọ́sítù tọ́lọ́run bá ṣe gbà yín láyè sí inshallah bismillah baba. Bismillahir Rahmanir Rahim adúpẹ́ fún Ọlọ́run bí ó ṣe ṣẹlẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ òun náà ni pé ní on the 2nd tó jẹ́jọ́ Wednesday 2nd of February 2022 bàbá wa lálàáfíà dáadáa àjọ kù ní pẹ̀lú wọn àwa tí à ń bá wọn lọ sí Ìlọrin àwọn àfáà tó pọ̀ gbé bọ́ọ̀sì but èmi wà pẹ̀lú wọn àfáà Abdulrazak alákàlù wa mọ́tò èmi wà ní mọ́tò pẹ̀lú wọn àti bàbá wa Sàrújì lájọ wa ní mọ́tò bàbá dẹ̀ wà hail and healthy dáadáa tí ò sí kankan tàfi dé lọrin ìgbà tá a dé lọrin yẹn in preparation fún ọ̀la tó jẹ́ Thursday bàbá ti dé báyìí máa wà pẹ̀lú wọn adé lọrin jẹ́ lọ́nà kan jẹ́ around 5 a ṣe pẹ̀lú wọn ìgbà tó nǹkan bíi 6 after 6 wọn náà yàn dá wa èmi àti Ustaz Abdulateef Abanikonda lájọ máa ń wà ní the same room hotel ọmọ àbàbà ló máa ń gba hotel fún wa wọ́n máa ń gba room fún wa torí à nílé lọ́nà mi kó lè ní directly so mi nílé tí mo lè dé sí lọ́rin so bàbá máa ń gba room fún pẹ̀lú Ustaz Abdulateef so àwọn náà yàn dá wa àlọ́ lé lọ́sùn àwa ní láàárọ̀ àwọn àpè wa so àárọ̀ yẹn ló wá pè wá yìí pé kájú di 9 kátó dé so bàtà dé ọ̀làsọ̀tò kọ́ àwa ń bẹ̀ àwọn àfáà tó kù àwọn bàbá wa tó kù láwọn àgbàlagbà àwọn nìkọ́bà láti bàbá wa rẹ̀ sùn nìkọ́bà gbogbo wọn ti dé bàbá ti wá ní statement pé ibi táwọn iṣẹ́ táwọn fẹ́ lọ ṣe iṣẹ́ àwọn ní iṣẹ́ lé àwọn ni àmọ́ bàbá wa rẹ̀ sùn nìkọ́bà àwọn ló máa so ìjì
ìyẹn la bá kó ń bẹ so àwọn ọlọ́mọ aṣọ ìyẹn àfikún bẹ àkóń bẹ àdéhùn kí n wá mú láti bẹ̀ yẹn nígbà tá a kó tá a dọ̀hún tá a débi occasion yẹn so Haji Sule oníkìdìpá ó wà náà tó wá pàdé wa láti wọnú tẹ́ǹtì yẹn àfi lọ jókòó ìjókòó yẹn padà wà rí nítorí pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ fún bàbá jókòó programu bẹ̀rẹ̀ ìgbà tí programu bẹ̀rẹ̀ tí programu ń lọ tó gbé máìkì fún bàbá wọn kàn lè gba máìkì kan gbé lé ẹnìkan lọ́wọ́ yìí pé kó máa ṣe wá sí so bàbá ńlá ti bẹ̀rẹ̀ láti ṣí ọ̀rọ̀ wọn ṣe àwọn mọ̀kọ̀dìmọ́tì yẹn náà ni wọ́n bẹ̀rẹ̀ kí ẹ kí n má lọ jìnnà lórí ẹ̀ wọ́n ti gbé wá lórí social media wọ́n ti gbé wá so ìgbà tó gbé wá lórí social media yẹn bó ṣe lọ náà nìyẹn so àṣà àti pé crisis yìí ó ti bẹ̀rẹ̀ ó ti ṣẹlẹ̀ crisis tó ṣẹlẹ̀ yẹn alhamdulilayi bàbá èmi ni bàbá gbé máìkì fún mo gbà fún bàbá wa Royce Nikoba èmi lọ gbé máìkì yẹn dé lọ́wọ́ mo lè gbé fún bàbá fúnra ara wọn ló jókòó without any assistance ẹnìkan ò fọwọ́ mú wọn ò ṣubú wọn jókòó directly sáyé wọn jókòó tó wá jókòó yẹn èmi kúnlẹ̀ mo á notice pé ẹsẹ̀ wọn tún yẹn ó ń gbọ̀n gbígbọ̀n tó ń gbọ̀n yẹn mo á mú dání ajá náà sì Ustaz Abdulkadir a máa ń pè ní ajá náà sí bàbá tó máa ń jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàbá àwọn ajá náà sí àgbà so Abdulkadir Zakaria èmi kúnlẹ̀ síbi ẹgbẹ́ ẹsẹ̀ ọ̀tún òun kúnlẹ̀ síbi ẹsẹ̀ òsì so èmi ni máa pa lámúná ẹjẹ́ àsáré kí Suratul Kahf so ìgbàlá ajá náà sì kí Suratul Kahf yẹn mo yọ because à ń kí Suratul Kahf yẹn mo jọ ẹsẹ̀ wọn kó nu bàtà méjèèjì wọn wọ socks mo wá gbé ẹsẹ̀ yẹn lórí ṣù yẹn méjèèjì lásìkò à ń kí Suratul Kahf lọ́wọ́ ní bàbá wa Jagunmọ́lú Ìgbàjà wọn ni àlejò yunifásitì wọn di wọn bí tán wà àwọn á ní kí Haji Sule wọn ní kí Haji Sule dìde ní oníkìlìpà wọn ní kó dìde ayé ń kí Kahf yẹn lọ́wọ́ làwọn fi wá jókòó sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàbá jókòó wọn correct wọn fara ti anybody wọn ò dé fara ti bàbá yẹn náà wọn jókòó bàbá yẹn ní sùúrù wọn rí pa pé aké Suratul Kahf yẹn tán àwọn ni kàlọ́ mú mi wá yẹn èmi ò dìde Ustaz Abdulkadir Zakaria tó jájọ́ ní sí àwọn dìde wọn lọ wá bọ́tù wọ́tà wa so bọ́tù wọ́tà tó mú dé yẹn àfa wa ti kúnlẹ̀ síbi tí àfa Kadiri ti dìde àfa wa gba bọ́tù wọ́tà yẹn àwọn à ń bù sí ẹsẹ̀ èmi wá ń fọwọ́ sókè sọ́ọ̀sì yẹn pẹ̀lú mi yẹn bàbá wa Jagunmọ́lú Ìgbàjà ní ká máa bómi yẹn sí bàbá yẹn náà ń ṣe àdúrà so ẹsẹ̀ yẹn ò fi gbọ̀n mọ́ ẹsẹ̀ yẹn ò fi jókòó dáadáa ó wá di pé kán lọ gbé mọ́tò wa so wọ́n gbé mọ́tò dé ìkan nú àwọn ọmọ Bígọ́rẹ̀ láàrin Bígọ́rẹ̀ ló wa Sienna wa Sienna yẹn 5 seater ni yàtọ̀ sí ẹni tó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ driver 2 different seats tó máa ń wà lẹ́yìn driver yẹn tẹ̀yìn pápátá ní mẹ́ta lè jókòó so mo jẹ́ tí wá wà observant pé not everybody ló máa wọlé pẹ̀lú àti ní mọ́tò yẹn so tí wọ́n gbé mọ́tò yẹn close àti ibi tí bàbá jókòó èmi ni mo wá dìde kó mi ẹsẹ̀ bàbá ẹ̀yin máa wọlé kó mi bẹ̀ so àwọn bàbá wa nímọ̀ nìmọ̀lá wọ́n jẹ́ chief of staff ní Markaz Sheikh Suleiman Abdulwahab Abdulniyawi amantoni Saruji àwọn wọlé Dr. Olauti mo ní káwọn náà wọlé Ustaz Abubakar Mudiru Markaz Harun Rashid mo ní káwọn náà wọlé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọlé sẹ́yìn so ìgbà táwa ní fẹ́ kí bàbá dìde làwa realize pé wọn lè stand fit lórí ẹsẹ̀ wọn yẹn so àwa fi assist wọn jókòó lórí 4 seat yẹn so Haji Sule oníkìlìpà òun wọlé sẹ́gbẹ̀ẹ́ driver wájú èmi mo wọlé sẹ́gbẹ̀ẹ́ bàbá ní ẹgbẹ́ ẹni window kejì náà ìgbà tí mo wọlé yẹn ni mo bọ́ agbádá lọ́rùn wọn mọ́tò ti bẹ̀rẹ̀ sí move láti kúrò lójú àgbo yẹn ìgbà tá a máa bọ́ sí Emirs Road Haji Sule oníkìlìpà ó ní ká máa lọ sí ìsàlẹ̀ ọjà hospital kan wà ń bẹ̀ àbá Abubakar Harun Rashid ó ní rárá ó ní àní lọ́bẹ̀ èmi ò dá sí àrígbé wọn lọ àwa kọjú sí ọ̀nà post office ìgbà tá a kọjú náà post office àmà dídí under bridge yẹn Haji Sule tó ní ká máa lọ sí gèrè Alimi àbá Abubakar tó ní rárá that is another onínú àní lọ́bẹ̀ kọ́sàdì a máa lọ sọ́nà ọ̀nà University of Ìlọrin táǹkẹ̀ àfẹ́sì ọ̀nà táǹkẹ̀ lítà mùsàlì tó ń báyọ̀ kan sọ̀rọ̀ èmi ò ní sí mẹ́sàmù kan sọ̀rọ̀ àwa lọ́nà táǹkẹ̀ lọ ní Crescent Hospital Haji Abubakar Mudiru Markaz Harun Rashid òun ló ní pé ká máa nìṣó ní Crescent Hospital àdè Crescent Hospital yẹn wọ́n ṣe àṣe wọ́n gbé bàbá wọnú special ward kan wà mẹ́ta bá ti wọlé báyìí ó wà lọ́wọ́ tún private ward ní ibẹ̀ lọ gbé wọn sí so àbá wọn gbé stretcher wa àgbé wọn sórí bẹ́ẹ̀dì yẹn wọ́n kọrí sí ara ògiri báyìí ẹgbẹ́ left wọn wà lára window right wà níta so wọ́n á rán clinical test
kí ẹ kọ́ ṣe dókítà yẹn ọkùnrin mi ní ṣàbáyé ó ràn ní tẹ̀sí ó gba bp wọn ó wo heart wọn ó wo pulse wọn ó ṣe àti gbogbo máa ń gbogbo kí ní ẹ bẹ̀rẹ̀ sí ń wò ó ń jọ tẹ̀ ìgbà tó ń wò àwa táwa ń bẹ̀ nígbà tó ń ṣe tẹ̀sí yẹn àwa mẹ́ta ni myself Sheikh Suleiman Saruji àti Abubakar Harun Rasheed àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn láwa nínú ilé tó fi rán tẹ̀sí yẹn ìgbà tó ń tẹ̀sí yẹn tó fi dókítà yẹn jáde àwọn Sheikh Suleiman jáde pẹ̀lú wọn wọ́n jáde pẹ̀lú dókítà yẹn èmi mo ti gbàgbádá àwọn mi lágbádá wà mo fi agbádá yẹn kọ́ọ̀rùn báyìí mo kà máa fi kọ́ ẹgbẹ́ mi sí báyìí so Abubakar dúró àjọ dúró wọ́n jáde kò tó 3 minutes táwọn sáà Suleiman jáde ní àjì sùúrù oníkìlìpá ló wọlé wá ó bá Abubakar Harun Rasheed ó bá lẹ́gẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ó ní kíyè mo ní nam ó ní àwọn ti bá àwọn àfáàsùlé bó ṣe sọ nìyẹn ó ní mo ti bá àwọn àfáàsùlé mọ́ọ̀nù mo ti bá wọn sọ̀rọ̀ ní kó wọn bá mi mo ní nam kí ni onígbà tí kí ni ẹ̀ ṣẹlẹ̀ òun tún kókó sí wọn lápò so bóyá sọ because I wasn't my àfáà mi ni so mo ṣáà wà vigilant mi ò lo ẹyin kí ló jù sí wọn lápò that was the question kí ló jù sí wọn lápò ó ní nígbà tí kí ni ẹ̀ ṣẹlẹ̀ òun tó ń ṣe ṣúra òun jù sí wọn lápò pé kí n bá òun mu so ẹgbẹ́ ọ̀tún yẹn tó kọ sí mi òun bùbá àti ṣòkòtò so ẹgbẹ́ inú àpò ọ̀tún yẹn lápò ọ̀tún inú àpò ẹ̀wù mo dẹ̀ kọ́ wọ̀ bọ̀ actually bó ṣe sọ yẹn náà mo ti rí twenty pé nǹkan wà ń bẹ̀ mi ò mọ̀ pé nǹkan wà ń bẹ̀ tẹ́lẹ̀ àmọ́ bóyá ń sọ̀rọ̀ yẹn kí ẹ mọ̀ ó ṣe hàn lára àpò yẹn náà pé there is something there ìgbà tí ń tọwọ́ bọ̀ ti yọ àdó méjì nylon black lọ fi so orí méjèèjì papọ̀ báyìí so bó ṣe rí pé mo yọ kí ní yẹn mo wà short ó wá fọwọ́ mú mi lẹ́yìn báyìí ó ní àwọn àgbàlagbà lọ sí fóònù ìgbà tó ń wí láwà ní mufti torí táwọn tó ń wà láàrin wọn yẹn àwọn tó ń pé wọ́n lè wọ́n burú wọ́n á ní kó wọn fi ṣe ṣúra orí òun sì lọ́pẹ̀ sí àlàyé tó ṣe yẹn àmọ́ tó ń bá ti lo fẹ́ẹ́ lómi báyìí àfi kóun tètè lọ pa ẹran lé lórí kí òun jọ yẹn tó wọ̀ insha Allah láàrin jọ méje wọn á dìde lẹ̀ kò sẹ́ni tó máa gbọ́ yẹn nínú òní dùn kọ́tún tá expect ló ṣẹlẹ̀ kò ṣe ń kọ̀ mọ́ mo tẹ̀ délé lọ́wọ́ that was the end of àdó láàrin mi pẹ̀lú ẹ̀ that day ẹnì kan tó gbọ́ nǹkan lẹ́nu mọ́ so ìyẹn close síbẹ̀ so àfi so later that day nígbà tó máa di nǹkan bí 6 wọ́n ti wá rí fáwọn lọ sí general hospital Ìlọrin Kwara University teaching hospital nílọrin so ìgbà tó máa di nǹkan bí 6:30 wọ́n ti fún bàbá ní ward private ward wọ́n ti wà ní proper admission wọ́n ti wà ní admission wọ́n ti bẹ̀rẹ̀ sí run everything so ilẹ̀ jẹ́ ẹ̀ ti ṣú àfi jí láàárọ̀ Friday there was nothing àwa ń bẹ̀ náà so àwa ń bẹ̀ ní nǹkan bí 6:30 nírọ̀lẹ́ jọ Friday yẹn 6, 7, 8 lálẹ́ ọwọ́ rọ̀lẹ́ Malaysia ní àfáà Abu Somad tọ́jú ọmọ bàbá làwọn dé láti Abuja níjọ́ Friday yẹn wọ́n dé ní ọwọ́ rọ̀lẹ́ Malẹ́ àjọ wà ń bẹ̀ àjọ sùn so àwọn tá máa ń sùn pẹ̀lú bàbá so níbẹ̀ yẹn àríbẹ̀ control ní Friday yẹn everybody wọ ní Thursday yẹn Friday so bàtà bá Somad wá dé lálẹ́ Friday yẹn so àwọn èèyàn ìwà nílé ilé ìyàwó wa before tàlàfẹ́ ní kó má dúró but lálẹ́ Thursday yẹn èmi àti Harun Rasheed lájọ sùn ustaz nímọ̀ nìmọ̀ làwọn lọ́lé ajá Abdul Rasheed Dr. Olauti àwọn náà lọ́lé wọ́n ti jíjí láàárọ̀ Friday so bàtà máa dalẹ̀ Friday yẹn so àwa mẹ́ta ló ti ta sùn èmi àbá Somad asùnbẹ̀ so njọ́ Saturday àwọn ọmọ fún bàbá ní treatment láàárọ̀ so wọ́n ti wá ṣe routine ìtọ́jú fún wọn jẹun wọ́n fún wọn ní injection so ní nǹkan bí around 11:30 bàbá ti sùn àbá Somad ti wà ń bẹ̀ so àbá Somad èmi Sheikh Suleiman Saruji Dr. Olauti àti Abubakar Harun Rasheed àwọn márùn táwọn ń bẹ̀ yẹn àwa ń bẹ̀ ní around 11:30-12 bàbá wà lójú oorun ní ajísìlémọ̀ tó wọlé wá ó wọ bùbá àti ṣòkòtò bẹ́ẹ̀ ni ó wọ bùbá àti ṣòkòtò ó dé tàdí à white kò wá gbádà ìgbà tó wọlé yẹn máa ń pè kíní kan ní kòkó dẹ yẹn èmi mọ̀ nígbà tí màá kékeré àwọn àgbàlá kòkó dẹ kọ́ọ̀pù báyìí ni wọ́n wá ṣe hang wọ́n ṣe stand fún un tó fi bronze báyìí lọ́ fi ṣe so àwọn àǹtí mi tán lọ́lé ọkọ so láti di 75-76 precisely àti nǹkan ṣe yàwó èmi mo lọ́ra kí níyẹn ní Jankara mo ṣe morúkọ ẹ̀ so kòkó dẹ lọ́pẹ̀ so mo fi dá orúkọ kí níyẹn mọ̀ kòkó dẹ yẹn ló gbé wá mi ò mọ tó wà ń bẹ̀rẹ̀ mo rẹ̀ pé nǹkan kan wà nú ẹ̀ so mo pé nǹkan kan wà nú kòkó dẹ yẹn so tó wà nú kòkó dẹ yẹn mi ò mọ then ìkó dẹ méjì yọ di sókè nínú kòkó dẹ yẹn ó gbé dání báyìí níbi tí kòkó dẹ yẹn tó hàn ní òkè báyìí wọ́n so aṣọ rẹ̀ dì mọ́ mo rí báyìí gbogbo wa ta wà ń bẹ̀ bó ṣe wọlé ó jẹ́ kọjú àkóbá wa wà ń bẹ̀ so àwọn Ustaz Suleiman ló kọjú sí Sheikh Suleiman Saruji àwọn ló kọjú sí sàlámù aleykum gbogbo adáwọn aleykum salam gbogbo alájọ gbọ́ papọ̀ kì í ṣe mi nìkan ó wá gbé kíní ìdání báyìí àlàyé tó ṣe ní pé láti jẹta tí kíní ti ṣẹlẹ̀ lòun ti wà lórí rìn àlàyé bàbá ló ṣàlàyé fún un nímọ̀ nìmọ̀lá àmọ́ àjọ gbọ́ ni
kékeré o wọn á gbé fún pé tábà ti sàwọn lórí pẹ̀lú ògùn ọlọ́run ara wọn á yá bàbá yẹn gbọ́ tó wọn ní tó píye ló ní àṣẹ àwọn náwó sí ní bẹ́ẹ̀ pé píye ló ní àṣẹ pé kó ṣe àmúní bẹ́ẹ̀ náà ni àfa sọmọ kí lẹ rí sí èmi mo admit pé mo náṣẹ mo á kọjú sábà sọmọ àbá sọmọ náà ti gbọ́ sóko ní kò ṣe kí ṣàlàyé fẹ́ni bọ́ọ̀dù mọ́ àjọ gbọ́n tó yí papọ̀ ni àbá sọmọ kí lẹ rí sí àbá sọmọ náà ẹ̀ta ṣe jẹ́ kí bàbá jiná pé bàbá wà lójú wọn. So the first word táwa sọmọ sọ ni pé ṣe bẹ́ẹ̀ mọ̀ nípa ẹ ṣáà mọ̀ pé àwọn alájì ló pè wọ́n kò ní dáàdì. ó ní ṣe mọ̀ pé àwọn alájì wọn láìkì irú nǹkan báyìí. ṣe mọ̀ pé àwọn alájì wọn láìkì irú nǹkan báyìí. ṣe jẹ́ kó jiná tó bá wà conscious. bó ṣe sọ bẹ́ẹ̀ báyìí lónìí èmi máa sọ pé àánú ẹ̀ máa gbé lọ. ṣùgbọ́n máa dàbẹ̀ pé bóyá àbá sọmọdù fẹ́ kọ́ nǹkan fún bàbá àmọ́ sísọ tá a bá sọmọdù sọ pé ṣe mọ̀ báwọn alájì ò láìkì irú nǹkan báyìí ṣe jẹ́ kó jiná kó wà conscious wọn kò parí wọ́ọ̀dù ẹni pé àánú ẹ̀ máa gbé lọ. That was the end. That's Los Abuja. There was no case on it again. It's all of hands in here. And nobody ever thought of anything. Maybe I'm going to tell or I do. It's all close to that. I was Abuja on Monday. On Monday, will be on the 7th of February. The battle will be. So in just Thursday, it was Thursday. So but on the 7th, Lale, around 7:38, La land see Abuja. So I did a fit time around 9. But I did there, Kashi, so please, Baba, on admission. Upon social wasn't there. Nobody thought of anything. So, man lost another justice, Bolaji, Gagore, man lost. The Maji was your tiny arrow. So, just give me only one Monday, Muslim. Tuesday, I'll be no one. More Bobo Lokizu, lost only mosque in Sale. More boy, Monokia Street. Into Tuesday, Munja in mosque, they call you Ustad Abubakri. Aru Rashid, so actually, I need to respect what of me. So we need to pick call me to catch up with Baba all the guys that were in learning. How they been Alafia Baba or Alafia Mustafa or Alafia. So we go and so on. Start the map in February. When you didn't consider only down February, when you are paralyzed. Allahu Akbar. Immediately I phone, yes. Immediately, what do you mean? Subhanallah. So, no, honestly, on the Kosa, Kilo Shelle. On your Thursday, yeah. It's all about the cell, no shall I that done that out. Morning your Thursday, yeah, at the Crescent Hospital. A data one list to Kumi. Only Mufti by Mufti Wally Bound, not on Wally Bound, Wally Bound, not on that he won what it. That was in Wally Tony Think, Simolaco, Nishi reaction, a kilo, on to me a Kaulaya. On Babigadi. You guys don't judge the coincidence more. Àwọn ọmọ kéwù ẹni tó jẹ́ bọ́ọ̀lù wọn mùsùlùmí bí kí ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ òun ti pé mùsùlùmí yẹn òun pẹ̀lú àwọn mẹ́ta kan gbé báìkì méjì kan jẹ́ méjì kan máa bọ̀ ní Christian hospital so táyì tó ń jáde kó nu wọ́ọ̀dù yẹn ó kò ní dẹ́sí wọn gbà táwọn bọ́ ọmọ yẹn wọlé òun wà lọ pàdé wọn ibi táwọn dúró sí táwọn ti ń sọ̀rọ̀ wọn nítorí pé òun ní ríru àmọ́ra kan tó ń bá òun ṣàfúnjáde wọn táwọn ọmọ yẹn ṣàfúnjáde wọn bẹ́ẹ̀ tó ṣe ní káwọn mẹ́rin yẹn wá irú incident tó ṣẹlẹ̀ sí bàbá yẹn èèyàn mẹ́rin péré ló gbọdọ̀ sá òun dẹ̀ mọ̀ fáwọn ọmọ yẹn wà up to date wọ́n ní wọ́n wà up to task láti lè sa iṣẹ́ yẹn àlàyé yẹn lòun ṣe fáwọn ọmọ yẹn lọ́wọ́ ni mo fi jáde wọ́n ní just 1-2 step by ni Aji Amura dúró sí ó ní bí mo ti ṣe ń bọ̀ ó lọ bá Aji Amura òun pẹ̀lú àwọn ọmọ yẹn fi sí ara wọn bọ̀ tó béèrè pé aláàjì omi márùn dà Aji Amura wa ni wọ́n sọ pé àwọn nìyẹn àwọn á ṣẹ́wọ́ pé Aji omi márùn ó náà wọ́n sọ̀rọ̀ táwọn lọ wọ́n ní bàbá Aji omi márùn ṣe dé ni mo ti wá ń sọ̀rọ̀ pé wá sọ fún pé ṣe mọ̀ pé ọ̀tá bàbá ti paralyze ó ní òun àtàwọn ọmọ yẹn bọ̀ àwọn adákẹ́ èmi ò sí ń bẹ̀ ìjọ kíìdì mo sọ yìí wá sí wàhálà Àbújá o òun fún mi ní làbárí tó ń ṣẹlẹ̀ ó ní Aji Amura wa ń bi pé ṣẹ́yìn jẹ́ dókítọ̀ àbí dókítọ̀ ti confam ó ní ṣẹ́ gbà ní ẹ̀ padà rí bẹ́ẹ̀ ó ní bẹ̀ bó bá ṣe wà ń lọrin ó ní bó bá ṣe wà ń lọrin yẹn òun ò tiẹ̀ ríro àwọn tó ń ṣe pè mí sìn àwọn ọmọ yẹn wà lọ́dọ̀ òun àwọn wá ń ṣe dìrásà àwọn discourse tó ṣẹlẹ̀ níjọ́ yẹn làwọn wá sọ̀rọ̀ kọ̀rọ̀ yẹn so paralyze tó ń gbọ́ lẹ́nu ẹ̀ lòun ṣe ní pé kóun pè mí ṣe understand lòun ṣe ní pé kóun pè mí láti confam ṣé lóòótọ́ ni pé ó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ nígbà yẹn bẹ́ẹ̀ ni sà kí wàá sọ nǹkan kan fún yín sà until bí tí mo gbọ́ yẹn a fura pé nǹkan kan ṣẹlẹ̀ sí bàbá and truly nígbà tá a dé ẹjọ́ Monday àtọwọ́ ọ̀tún àtẹsẹ̀ ọ̀tún ó kú pátápátá ni fún ọ̀rẹ́ pọ́s àwọn dókítà yẹn ṣe àmọ́ kọ́ máa wá pọ́s àtẹsẹ̀ ọ̀tún àti apá ọ̀tún so ibi tọkùnrin ti wá lọ nìyẹn
ìyẹn kò ní ìfẹ́ lọ́wọ́ paralysis kankan ẹ bó ṣe sọ yẹn mo ní òkè mo gbọ́ so mi ò sọ fẹ́ anybody wallahi alazim mi ò sọ fẹ́ anybody ìgbà tí mo wá débi tí mo máa ń sùn ní justice lálẹ́ tí ìgbé yẹn so mo kírun tán mo jẹun mo ṣàwọn prayers máa ṣe so something to one mi ò rọrùn sùn ọ̀rọ̀ yẹn wá jókòó sí mi lẹ́mìí wípé paralyze so mo bá bẹ̀rẹ̀ sí ní wà ok ní ṣe kí fún mọ́lẹ̀ mi nǹkan ṣe kù n bá pe Haji Amura Haji Yusuf Amura lóru yẹn 1:45 luckily on the day because àwọn náà máa expect call bó ṣe rí ìgbìmọ̀ kan gbé ni sàlámù alaikum kí nǹkan bá wọn béèrè bàbá ẹ má bínú sà ọ̀rọ̀ kan ni mo gbọ́ lọ́sàn yìí mo fẹ́ confam ẹ̀ lọ́dọ̀ yín ìjọ Thursday táwọn Christian hospital kí ni Mufti sọ fún yín wọ́n ní báwo nípa pé paralyze wọ́n ní okay wọ́n náà wọ́n rántí wọ́n ní ìgbẹ́ sí màá fáwọn ní time díẹ̀ mo ní nà wọ́n náà wọ́n ní kọ́ lọ gbé bọ̀dá ló máa ń pè bọ̀dá wọn ní sáàdù ní márùn dé wọ́n náà wọ́n ní kọ́ lọ gbé bọ̀dá àwọn alájí ní márùn àwọn ní kọ́ lọ gbé wọn wá nísìn àwọn olùdarí àwọn òní ìṣìyẹn fúnra wọn mo ní òkè ní màmá ẹ̀fẹ́ kọ́ wọn ṣùgbọ́n tó máa tó bí 47 minutes after tá a sọ̀rọ̀ yẹn ní oṣù wọ́n bá pè wọlé wọ́n ti pè fún mi pk sáàdù ní márùn lọ sọ̀rọ̀ pk sáàmà ní kun kankan rárá kí ni kan ẹ má bínú wọn ní rárá mo á tún béèrè yẹn béèrè kí ni Mufti sọ fún yín àwọn fẹmi nípa yan paralyze àwọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní sọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ẹsẹ̀ kan náà ni Alhaji Amura kò sí lẹ́nu wípé báyìí ẹ bá wá béèrè ìdí wo ló fi béèrè wọ́n ní náà mo á ṣàlàyé fún ọ pé ó wọlé wá bá mi ó nu nǹkan ló pè kò pé ládùn ó nu fi nǹkan sí wọn lápò ok ìgbà tí máa yọ ó di àdó ìgbà tí máa yọ tó di àdó yẹn àdó méjì mo á yọ ó wá fọwọ́ gbá mi lẹ́yìn pé wọ́n ti ṣe ṣúra fún òun àmọ́ tóun bá ti lo fẹ́lò míì torí wọ́n ti pé orúkọ òun ní kinní yẹn lórí orúkọ òun lọ́ fi dì so tóun bá ti wá lo fẹ́lò míì àti kóun lọ pa ẹran lé lórí kóun jọ yẹn tó wọ̀ wípé insha Allah bàbá á dìde láàrin ìjọ méje mo ní tó sọ fún mi nìyẹn níjọ́ Tuesday yẹn so àmọ́ ní èmi máa ń gbọ́ nírọ̀lẹ́ ènìyàn kan wá pè mí lọ́sọ̀ yìí pé wọ́n sọ akọni tòótọ́ ní tòótọ́ stars ẹ̀kọ́ tájọ kọ́ nínú kéwù àti ọjọ́ orí láyé èèyàn sọ fún mi nínú ilé tó ń ju sí wọn lápò tóun bá ti pẹ̀ràn ní lórí wọn á dìde láàrin ìjọ méje bó ṣe ń jáde kúrò lọ́dọ̀ mi ó wá bá ẹ̀yìn ó ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ nǹkan mi ló sọ ẹ̀ ṣẹlẹ̀ lórí wọ́n dẹ̀ ní pẹ̀lú ògùn Ọlọ́run àwọn á ṣẹlẹ̀ lórí wàláì bẹ́ẹ̀ mi ṣe pa bẹ́ẹ̀ mi ṣe dàgbé ẹ̀yìn so ìgbà tó máa tó bí a week after so ìròyìn ti kàn mí ní hospital yẹn wípé ọ̀rọ̀ àdó táwọn ní mi ni mo sọ̀rọ̀ àdó kíní kan máa ń wò pé àwọn tí mo bá sọ̀rọ̀ Haji Amura àti onílé márùn ní ìbẹ́lú mi sọ ọ̀rọ̀ yìí mo á pe Haji Amura Haji Yusuf Amura mo á pe wọn lẹ́ẹ̀kan náà mo á lẹ́ níjọ́ náà ní ìrọ̀lẹ́ mo á ní ìmùsàmì mo bọ́lẹ̀ mo kí á sùn tán náà bá ti fún mọ́lẹ̀ bá tó wọn Haji Amura sàlámà ní kòkòrò ẹ dákun tó lọ lọ́wọ́ èmi ò láì kí irun kan bá wọn ní báwo ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ìròyìn ti kàn mí nígbà yìí kódà àwọn èèyàn mi láti kú wọ́n ti pè mí pé ṣáà kí ló ṣẹlẹ̀ káwọn ẹ̀yin lẹ́tọ́ ń sọ̀rọ̀ àdúró kí nìkan ẹ̀yin ni mo bá sọ mi bá ẹlòmíì sọ Haji Amura dẹ̀ fi Kùránì búra ìpè lẹ́yìn àwa mẹ́tẹ̀ẹ̀ta ta sọ ẹ lórúkọ yẹn àwọn òfẹ́ lòmíì sọ ok àṣà parí ẹ̀ ìgbà tó dijọ́ kẹta síjọ́ yẹn làwọn stars onílé márùn wá pè mí ìjà kódà mo ń lọ sọ́dọ̀ bàbá nínú mọ́tò mo wà wọ́n gbé mi sí mọ́tò kọ́ ni wọ́n wọlé jọ náà so kọ́ ni wọ́n tó wá wọlé yẹn àṣà kì í má bẹ̀rẹ̀ aláṣà bàbá ọ̀nà pa ọ̀rọ̀ aládùúdé àwọn làwọn ṣiṣẹ́ lórí ẹ̀ lórí òrùjọ́ yẹn ohun tí mo sọ fáwọn yẹn àwọn ò sùn mọ́jú bp àwọn ti bẹ̀rẹ̀ sí rise àwọn làwọn lọ bá Haji Sule lé wọ́n ti kọ̀nfàmù fún àwọn bẹ́ẹ̀ ni bàbá onílé márùn ó sì inú ilé ẹ̀ ló ti kọ̀nfàmù fáwọn nígbà òun tó lòun fi àdó sí wọn ní àpò kódà ẹran tó ń pani lórí ẹ̀jẹ̀ ẹ̀ torí mi ò báyọ̀ kankan sọ̀rọ̀ kòkódẹ ìkódẹ ní ìbẹ́ni bọ́dì sọ kódà mi báwọn náà sọ ẹnu ara ẹ̀ ló fi yẹn kún information fún wọn gẹ́gẹ́ báwọn náà ṣe sọ sínú tẹ̀pílẹ̀ kọjá ibi kódà ẹran tó ń pani lórí ẹ̀jẹ̀ lòun fẹ́ fix àwọn lórí lòun gbé wáyé pẹ̀lú kòdẹ àlàǹdà ó kàn fún rẹ̀ kò bá jẹ́ bọ́ọ̀rọ̀ ṣe lórí lọ́dọ̀ tèmi nìyẹn mi ò sọ fẹ́ nìkan láyé mi ò dẹ̀ ní iyèméjì sí ọ̀ǹtì nígbà tí information yẹn wọlé wá bá mi mi ò àtàṣe ẹni mi mọ́ àárín tí n tó ṣẹlẹ̀ nígbà tí ti ṣẹlẹ̀ àlàáfíà náà là máa wá kódà nígbà tí kò jẹ́ sọ pé tóun fi ń ṣagbára fúnra òun àwọn ọkàn náà ṣe fóun mi ò lè kó èrè ẹ̀ kò dẹ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ mi èmi ò mọ̀ gbà tó fi sí o ó gbà yọ̀ǹda lọ́wọ́ anybody I didn't know mi ò mọ̀ gbà àmọ́ ó sọ pé òun sọ fáwọn kò ní èmi ò mọ̀ bó ṣe dápò wọn
èmi ò mọ nǹkan kan pa ẹnu gbàgbà tó fẹ́ gbà á tó wọlé wá bá mi tó nù tí láwọn sásù àgbènìyàn wíńtà wípé mo ti láwọn àfáàsù wíńtà òun fi nǹkan kan sí wọn lápò wọn ní kóun wọlé wá bá mi kí nǹkan kan ló pè kò pé ládùn máa yọ nǹkan kan yẹn èmi rí bàdó ni bàdó méjì wọn fi láìnà bíláàkì sí etí ẹ̀ papọ̀ báyìí wàláhù ṣáàhìd mi ò sọ fún yàn kankan ju ustazu onílé márùn-ún àtàmúra lọ kódà àrùn rọ̀ṣídì tó pè mí kò gbọ́ ọ̀rọ̀ àdó lẹ́nu mi ò sọ kójú àdó sí wọn lápò mi ò sọ fún anybody àwọn méjì wọn jẹ́ wà láyé so bọ́ọ̀rọ̀ tèmi ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n tí wàá escalate tó dọ̀rọ̀ gbogbo ayé Allahu a'lam so pàtì tèmi ni o. ẹ ṣeun gan bàbá Ọlọ́run jẹ́ àárín pẹ́ Ọlọ́run ní jẹ́ kí àgbà ó tán lórílẹ̀ gbogbo nǹkan tí yàrá bá ṣe tó bá jẹ́ nǹkan rẹ̀ kò sẹ́ni tí ò ní jèrè ẹ̀ tí wọ́n bá sì ṣe tó jẹ́ nǹkan náà dandan ni kókó gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn àgbàlagbà ṣe wá wọn náà mi lọ sọ́ọ̀lì àfàlì nafsi ó ṣe fúnra ẹ̀ ni wàmánà sáfà àléyà wàmánà sáfà àléyà àmọ́ rọ̀bù kábítọ̀ láàmì ní ràbí. Ọlọ́run ló wọ̀ ní kò ní ṣàbòsí bẹ́ẹ̀ ni kankan alhamdulilayi pé òdodo bó ṣe jẹ́ pàtì tèmi o bó ṣe jẹ́ nìyẹn mi ì ní jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan bàbá Ọlọ́run bá ń dúró tì yín Ọlọ́run ní fi Ọlọ́run jẹ́ àárín pẹ́ Ọlọ́run jẹ́ àárín pẹ́ gbogbo àwọn èso tó jáde lára tí yín náà Ọlọ́run ṣe wọn lọ́mọ lálùbáríkà Ọlọ́run ṣe wọn ní àpéwò nílé ayé lóògùn Ọlọ́run ẹ ní fún kankan nù wọn pẹ̀lú ògùn Ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil wala quwwata illa billahi al-aliyyil jazakumullah àtúmọ̀ àpè yín ṣẹgbọ́ inshallah. ọ̀dà shukran jazilan wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.